ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé làwọn orí mi. Láti ìpín ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Láti ìpín ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Láti ìpín ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Ajára mo ti débi iṣẹ́ mi o, Sàòtí o, bá Arẹwà. Ẹ kú kàlẹ́ o, nílòkò lódò káàkiri gbogbo àgbáńlá ayé. Èmi ọmọ yín náà mà tún ní mọ̀nà ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlá àwa náà kọ́ ọlọ́run ọba ni. Àlá ọ̀bọ̀ ẹni tó lálàá lọ́gbọ̀. Àlá ọ̀bọ̀ o ẹni tó lálàá lọ́gbọ̀. Ọlọ́run fi àpẹẹrẹ aburú tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí tó fi rí ìtọ́sọ́nà. Ọlọ́run fi àpẹẹrẹ gidi hàn ẹ́ ìwọ lọ jáde sọ̀rọ̀ ara rẹ̀. Wọ́n ló ní don't mind them. Wọ́n ló ní illusion ni. Wọ́n ló ní imagination ni. Ìrẹ́ aburú ò ní ṣẹ́ sí gbogbo wa o. Ẹ jẹ́ àkíyèsára. Ọ̀rọ̀ ìgbésí ayé wa lélẹ́yìí ní ojú oorun. Ókè ẹ̀ ń bẹ̀rẹ̀ pé kí lorúkọ mi lẹ́ẹ̀kan sí. Àní mo ní Lúkúmọ̀nà ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 080-3298-3298. Ẹ lè join wa lórí ètò WhatsApp group oríṣiríṣi báyìí lẹ́ẹ̀ máa bá pàdé ńbẹ̀. Ìgbẹ́ tí o bá ń tẹ ìgbẹ́ mọ́lẹ̀ ní ojú oorun. Ọ̀pọ̀lọpọ̀ a máa tú àlá yìí síbi tí ọ̀dà wàá gbọ́ o. Káìpẹ́ ọ wà ní àkìtàn ìgbẹ́ pọ̀ lọ rẹpẹtẹ ọ̀wà á mọ̀ bí tó lè gbé ẹsẹ̀ sí mbẹ̀ májàyà rẹ̀ ọjà. Oore ìrìn àjò ń bọ̀ wá fún ọ tí ọ̀pẹ́ mọ́. Oore òkèèrè ń bọ̀ wá fún ọ tọ́nà rẹ̀ òjì. Oore ibùjókòó gidi ń bọ̀ wá fún ọ tọ́nà rẹ̀ òjì rárá. Nínú kọ́ ọlọ́ọ̀rìn àjò tó mú oore wọlé wá fún ọ tàbí kàlejò ńlá gidi kọ́ wọlé wá tí ọ wàá ṣe ọ lóore ń tálàyé ń tọ́ka sí ni. Tí wọ́n bá da ìgbẹ́ síyàn lára lójú oorun eléyìí ọ̀dà ayé fi bá ní ìjà ni. Wọ́n fi dẹ ìkórìíra sí ni lára ni. Tí nǹkan burúkú ọmọ ẹni tí ń dẹni ìtí ọmọ adẹni ẹ̀tẹ́ láwùjọ. Ǹjẹ́ gbọ́dọ̀ adá báyìí nísìn? Tí ọmọ ìkókó bá ń yàgbẹ́ síyàn lára lójú oorun tó bá jẹ́ni tí ń wojú Olúwa fọkàn ẹ balẹ̀ àsìkò tó tí ọlẹ̀ ayọ̀ yóò sọnù rẹ̀. Ọ fọwọ́ ọ̀tún gbọ́mọjó, ọ fọwọ́ òsì gbọ́mọpọ̀n. Ìyẹn ìgbẹ́ ní ojú oorun. Tí a máa ń kó ìgbẹ́ tí a ń fọwọ́ kó ìgbẹ́ ní ojú oorun, ìgbẹ́ ẹ̀tẹ̀ èèyàn ni, ìgbẹ́ ẹ̀tẹ̀ranko ni, fọkàn ara rẹ̀ balẹ̀, arísìkí ni, ọ̀nà rẹ̀ ọ̀là, wàá rí towó ṣe, wàá rí tajé ṣe lásìkò yìí. Àdúrà ní kó tẹra mọ́. Ajá. Tí èèyàn bá sábà máa láàlá lójú oorun pé ajá dúdú ń léwu káàkiri tàbí ajá pupa àláyé ọ̀dà. Àwọn ẹ̀mí òkùnkùn máa fi àláyé mọ́nítọ́ ìrìn àjò ayé èèyàn. Ó ń tọ̀hún kó tó rìnà pàdé oore yọ pẹ́ o. Àbí tọ́ ọ̀bá fúnra rẹ̀ tàfàlà níbi àdúrà ló kù. Tọ́ bá ń ṣàdúrà pẹ̀lú ìgbìyànjú owó tètè rọ́nà àbáyọ. Tí ajá bá ń gbómọ̀ èèyàn lójú oorun ẹni yìí lásìkò yìí promise and faith yọ pọ̀ fún ẹni bẹ́ẹ̀. Tẹ́ni yìí bá ń retí oore ńwájú oore ó sì máa jìnnà sọ́ta ẹ̀yìn. Tí ajá bá ń yọ̀ mọ́ ẹ lójú oorun fi ọkàn rẹ balẹ̀. Àwọn tó ti lọ́tọ̀ fún wọn tó padà máa wá tọrọ jẹ lọ́wọ́ rẹ̀ ni. Tọ́ bá rí àwọn ajá rẹpẹtẹ lójú oorun ọ̀n láàrin wọn lọ wọ́n ń gbómọ ẹ ṣùgbọ́n wọn ò bù ọ́ jẹ fi ọkàn rẹ balẹ̀. Ó lè jẹ́ pé lásìkò tí wọ́n ti rú nǹkan yìí ń ṣẹlẹ̀ bọ́yọ̀ ń ṣe àdúrà ṣẹ́gun kan lọ́wọ́.
àdúrà yìí ló mú wọn mọ́lẹ̀ wọn ò lè rí nǹkan kan ṣe fún iṣẹ́ àwọn ẹ̀mí òkùnkùn náà ni ṣùgbọ́n tí ajá tó pọ̀ bá ń léèyàn káàkiri iṣẹ́ ọwọ́ àwọn ẹ̀mí òkùnkùn ní bákan náà kò sí ohun tí wọ́n yé paradà sí tí ajá bá ń léèyàn lọ lójú oorun tẹ̀ramádùá iṣẹ́ àwọn ẹni ibi ni tí ajá bá búyàn jẹ lójú oorun aburú ńlá tó tò sí o yìí máa dìbẹ̀ dọ̀fà sára ọfà burúkú téèyàn wòwòwò tí ò ní tètè gbóògùn kódà yìí tó bá bu ẹlòmíì jẹ bẹ́ẹ̀ yìí ti bẹ̀ ń já síkú bẹ́ẹ̀ ni mo sọ fún ajá lójú oorun jẹ́ ǹgbọ́ báyìí ajá lójú oorun tí èèyàn bá ń wo dígí lójú oorun bẹ́ẹ̀ dígí tó ti fọ́ aláyìí aláìfura ni o aláìfura ni o tó sì kún fàdúrà àtọ ọ̀pọ̀lọpọ̀ sàrà ẹ̀ mọ́ wọ́n ń pè ní dígí ni gíláàsì ní jẹ́bẹ̀ tá a fi wojú òyìnbó a máa pè é ní mírọ̀ àwọn ọmọ rẹ tọ́lọ́hùn fún ọbẹ̀ lọ́hùn lé wọn lórí ònírógun kú ọmọ lójijì bẹ ọlọ́hùn lórí àwọn ọmọ rẹ tí o dórí ọkọ rẹ tí o dórí ìyàwó rẹ bẹ lọ́hùn gidi lórí ẹ̀ ǹjẹ́ gbọ́ dáadáa báyìí ayé fẹ́ gbé nǹkan ìbànújẹ́ síwájú ẹni ṣùgbọ́n lọ́hùn ò ní gbà fún wọn ǹjẹ́ gbọ́ dáadáa báyìí tí èèyàn bá ń bára rẹ̀ nínú aṣọ funfun pé òun àtàwọn èèyàn àwọn pọ̀ àwọn jọ wà nínú aṣọ funfun àwọn jọ ń jó báyá nínú omi làwọn tí ń jó ni orí òkè làwọn tí ń jó ni àwọn ń kọrin àwọn ń yọ̀ má jẹ̀rú ọba kò sí ẹni tí kì í ṣẹlẹ́gbẹ́ ọmọ láyé ibi tọ́lọ́ ń pín gbogbo wá sí ní ọ̀pápọ̀ mọ́ra wọn ó lè dọ́sibítù kí gúrùpù ẹ̀jẹ̀ kálukú ó di sèémù bó ti rí ẹ̀jẹ̀ gúrùpù A bẹ́ẹ̀ lọ́ọ́ máa rí ẹ̀jẹ̀ gúrùpù B iṣẹ́ kẹ́jẹ̀ gúrùpù A ń ṣe òun kọ́ ni gúrùpù B ń ṣe ọlọ́run ti pín bọ́lọ́run ṣe pín wa lọ́tọ̀ọ̀tọ̀ kò pín àlàáfíà wa dọ́gba bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ètò ìgbésí ayé kálukú náà ó rí táyé yóò lówó káyìndé ó sì ní ìwọ wo àtàǹpàkò rẹ tó lóyìnbó ń pè ní fingerprint ìka àtàpàkò gbogbo wọ ọ̀pàpọ̀ bẹ́ẹ̀ náà ní kádàrá tí gbogbo wa gbé wá sáyé ọ̀pàpọ̀ mọ́ra wọn ayé ò ní gẹ́ẹ̀tì wa irun orí kálukú wa ń bí ọ parí sí ọlọ́run nìkan ló yé kọ̀ṣẹ́dà tọ́mọ̀ bí tó tó mọ̀ pé kádàrá kálukú wa kò papọ̀ mọ́ra wọn nìyẹn. tó bá ń bára rẹ nínú aṣọ funfun pé ìwà àtàwọn èèyàn ẹ̀ ń jó ẹ̀ ń yọ̀ ẹ̀ ń ṣe ẹ̀ mọ̀ ẹlẹ́gbẹ́ ọmọ nìyẹn ẹni yìí lè jẹ́ ẹlẹ́gbẹ́ omi ó lè jẹ́ ẹlẹ́gbẹ́ afẹ́fẹ́ omi ó lè jẹ́ ìránṣẹ́ ajé ó lè jẹ́ omi ajé ó lè jẹ́ omi ìbùkún irú àwọn ọmọ báyìí sàárà lásán ni kò máa ṣe tó bá ti ń ṣe sàárà tó sì ń ṣàdúrà ọ̀nà rẹ̀ yóò máa là gbogbo nǹkan rẹ̀ yóò máa gún régé ṣùgbọ́n tí èèyàn máa ń bára rẹ̀ nínú aṣọ pupa kò dáa pàápàá tó bá jẹ́ aláboyún pé òun ń bá aṣọ pupa lọ́rùn òun aláyé ọ̀dá o kò dáa rárá ni kò dáa rárá ọjọ́ ìkúnlẹ̀ òní nira fún wa tí aláboyún bá ń bá aṣọ dúdú lọ́rùn ara rẹ̀ kì í ṣe àpẹẹrẹ tó dáa ayé òní náwó ọ̀fọ̀ sí wa gbogbo èrò tọ́ta bá gbé kalẹ̀ tí wọ́n ní ó máa jẹ́ títí wọ́n ní ó máa jẹ́ tí èèyàn bá ń gé ìkànnà lójú oorun kì í ṣe àpẹẹrẹ tó dáa àṣedànù ni òun tọ̀hún yóò máa tajà yóò máa jèrè o ṣùgbọ́n kò ní rí kókó àti àkójọ rẹ̀ kò ní ní àkójọ rí pé kókó ohun tó fowó ṣe pàtó nì kò ní lè tọ́ka sí àgàgà tí wọ́n bá ń bá èèyàn gé ìkànnà lójú oorun òun ti ẹ̀tọ́ àbúrúkú jù tí èèyàn bá ń gbá ilẹ̀ lójú oorun aláyìí máa dáa ju o mo kí ọ kú oríire wọ́n tọ́ lálàyé gbogbo ẹ̀gbẹ́ tó bá ní rí nínú ìrìn àjò rẹ láyé má sọ yìí pé why me má sọ yìí pé sọ yẹ kó jẹ́ mi ẹni yóò rí àgbẹ̀ o gbogbo àwọn tó ṣoore fún wọn ó fi bí sán o ṣùgbọ́n kọ́ má bínú ibi tí ò lérò ni ó ti jẹ̀sìn oore rẹ̀ gbogbo oore tó ti sọnù fún ẹ nínú ìrìn àjò rẹ àkójọpọ̀ oore láńlá ń padà bọ̀ wá fún ọ tó padà dùnú gbogbo àwọn tó ń nà ká yẹ̀yẹ́ sí ọ wọ́n padà máa fi ọ tọrọ oore ni èyí tí àlá ilẹ̀ gbígbá ń ti ń tọ́ka sí ni téèyàn bá mu omi tútù ní ojú oorun ìfọ̀kànbalẹ̀ ni àti àlàáfíà tó péye ṣùgbọ́n téèyàn bá mu omi gbígbóná kì í ṣe àpẹẹrẹ tó dáa
kì í ṣe àpẹẹrẹ tó dá o àní rogun ìjà o ayé ò sì ní kọjú ìjà dá wa o láìka fi orúkọ mi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 08032983298 gbogbo ibi tí mẹ́sẹ̀gì yìí bá tẹ̀yìn lọ́wọ́ máa ha olúwa bá mi yóò pinrin ayọ̀ dọ́dọ̀ rẹ̀ olúwa bá mi yóò pinrin ayọ̀ dọ́dọ̀ rẹ̀ ilẹ̀kùn ayọ̀ yóò ní tí o yóò máa ṣí fún gbogbo wa ni ọ̀tá alẹ́ ni ọ̀tá òde ni ọ̀tá àkọ́kọ́ ọ̀tá gbangba tó lókù bá ti gbé ṣe láyé ọlọ́run yóò bá wa tì í mọ́lé yóò jogún ààrẹ ni kò ní dìde tá yóò fi parẹ́ ọ̀nà gbogbo wọ́n là o ẹ má jẹ́ àfàdúrà lẹ́ o wọ́n sọ pé àlágọ́ o àlágọ́ o ẹni tó lálàá lọ́gọ́ o ìgbà tó lálàá tó dé mọ́ra tí nǹkan ìyá wa padà ṣẹlẹ̀ tó wọ́n sọ pé mo sì ti rí kinní yìí lójú oorun tẹ́lẹ̀ o kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ àá dìde àdúrà ni bọ́ ọba fọ ọ̀sán rẹ̀ tó ọba fi ráre tó bá di ọwọ́ òru àìsùn ẹni ọba fẹ́ jẹ́ èèyàn gbọ́dọ̀ sùn àìsùn téèyàn bá sùn kò ní í sùn ẹni tí ọba ti sùn yóò sùn débi ògo rẹ̀ ni àwọn ọmọ òru làásìkà àwọn ò sùn àwọn tí máa yẹ kádàrá ẹni wò òru ni wọ́n máa parí iṣẹ́ náà ṣùgbọ́n tí wọn náà bá ti sùn ọba jẹ́ mùsùlùmí mú tẹ̀sùbá rẹ̀ bọ́jà kìrìsìtẹ́nì mú bíbélì rẹ̀ bọ́ bá sì jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ohun tí wọn náà bá pè àdúrà gbogbo wọn gbà o ayé wo ò ní dàrú o kò ní ṣòro ṣe fún wa o gbogbo ohun tá a fẹ́ lé lédùn ọba wa ṣe o èyí tá a fẹ́ ọlọ́run yóò lè jìnnà sí wa o 08032983298 ẹ pàdé wa lórí ètò WhatsApp group oríṣiríṣi àǹfààní lọ́wọ́ àmẹ́ kò yọ ẹlẹ́sìn kan lẹ́ o àdúrà gbogbo wọn gbà o ire kàbìtì. mo ti débi ìṣe mi Saoty ọgbọ́n bàbá rẹ̀ ṣe mí ẹni tí afẹ́ràn tó ti ń kọrin ìrántí bọ́jọ́ ṣe ń yọ làwọn yọ̀ tún àfi tí oyin ò bá dùn lórí wa onídùn létí mo kún fi sọ́tẹ̀lẹ̀ Saoty o ṣẹ́rántí pé kò má gbọ̀dànù orin mi òní tí orin ẹni ní pẹ̀lú ọlá láéláé títí ẹni ní kò yẹ ń ẹgbà pé kò létí inú kò ní ti dá àdìtí ẹni ní kí láti ẹ̀ ń kọ́ náà lẹ́ni tí ó fẹ́ sí ọ̀tẹ̀ ń gorí wá àfi tí tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ kó dẹ̀ sí o ẹ sọ fún tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ tó dẹ̀ sí kò ní fẹ́ gbórin ìmọ̀ tó ju Saoty o. Láti ìpín ọ̀rẹ́ mi gbìyànjú kó má jáde jòjò kọjá lórí àpáta.